tàbá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn kan náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò ta dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ mẹ́rin ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fún àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọnú ìlú yẹn á lè kó ní wọn búra wa àwọn báńdíìtì yóò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ́nu ìlú búra wọn ò ní dúró tábà jọ fọ́ sowọ́pọ̀ tábà wọnú gbó tí wọn ò ní dúró wà kó kọ́lọ̀ búra sáájú ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá máa ti wà ní sìn. gbogbo lajà rẹ ti ń dẹ́rù bà wọ́n rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti baba bẹ́ẹ̀. ẹ bá balẹ̀ ẹ dákun ọmọ ìyá pariwo tí a bá wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́ọ̀gá lè bínú ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé pátápátá yóò sí sẹ́ni kan náà yìí dé sá Adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún òdó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nùgbó àwọn bàbá wa ní kíní kan bẹ nùgbó wọ́n ló dún màwùrù màwùrù. àti ẹ̀sìn ìkankan nùgbó kò sí ìkankan nùgbó ìbẹ̀rù Ọlọ́run ba òun ní bẹ nùgbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nùgbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń dí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn Ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ Ọlọ́run wà ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yẹn lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa ìlú ẹkùn security network ìlú ẹkùn ìlú ẹkùn ìlú ẹkùn. ẹni tó bá mọ ìtumọ̀ ifá ìlú ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà torí pé ifá ìlú ẹkùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé.
torí pé mo mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́ mọ́ bọ̀ọ̀nù yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ọ̀rẹ́ ni ìkó ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lókè wọn. báńdíìtì tí anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n yìí pé wọ́n sọ yìí pé Sunday kò ń bọ̀ Kwara ọ̀gbọ́n bá fún àníjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security wẹ̀kùn ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́kọ̀ bá pè ọ́ kì í ní dá sí o bds bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ọba. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bíkírántẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tó wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílíà ẹ̀ ni. Òkúde eléyìí, mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì, mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ̀ni wa, pàápàá jùlọ olórí fíjẹ̀ni wa ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín, ẹ̀mọ̀ mọ́ sí ni, ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ ni, ẹ̀mí parẹ́ láéláé. Gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọ́n mọ̀ bọ̀ láyọ̀. Àwọn bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo, òun ni wọ́n kó bọ̀. Ìdí ni wípé àkàrà ó jára ẹ̀. Àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gba ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kù bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run lè jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀ẹ́dì ìjàmbá láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan ó lásìlẹ̀ lórí ọ̀kadà ó dẹ̀ ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kí wọ́n á pàdé mi ọlọ́kadà kan náà ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó dẹ̀ ṣeléṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ẹ dákun bàbá ọlọ́run ìjọba jẹ́ fún yín. ṣeléṣe gan ni o mi gbọ́ mọ́ ẹ ó ṣeléṣe gan ni ó rẹ̀ kó ṣeléṣe gan pàápàá tọ́lọ́kadà yẹn ó gbé ṣubú onímọ́tò gan ó torí ẹ̀ṣẹ̀ lọ owó pọ̀ gan ọlọ́run ìjọba bàjẹ́ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀yin màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti le ọlọ́ọ̀ba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìbáraká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn Ìwẹ̀kùn security network voluntary ni wa Igboho ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rù ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí báńdíìtì kan tẹ rò pé eléyìí ìrìn ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá ṣé nǹkan tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ waste time.
ọlọ́run níjọba àjẹbọ yẹn bàbá wa òkè onígbè àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kún wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ káwọn yẹn bá pàdé fún bàbá pàdé fún bàbá pàdé fún bàbá so láti mọ bàbá tí wọ́n máa nìyẹn ń sè bàbá ló máa lídì wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá lè jẹ sọsẹ́ bàbá máa lídì wa òmìnira máa pàrọ̀ aṣọ àgbàdo gbogbo ìlú yẹn ní one by one látẹ̀lé lọ abẹ́rẹ́ láti sí báyìí. Báyìí. Àwọn àmì Oríṣẹ́ ti bẹ̀rẹ̀.